Pastor David Ojo Olúwaṣẹ̀san ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá báyìí lórí another 8.1 something million naira. Pastor ní o under redeem ló wà tẹ́lẹ̀, and he was scamming people while he was before RCCG sent him away. He was a pastor. Ẹ wá síbí bẹ́ẹ̀ ẹ̀yin rò wípé Rotimi ń wojú Uche ní ṣe oríire tí yóò bàjẹ́ tìrantìran ni. Gbogbo ẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé orúkọ Jésù tẹ́ ẹ fi ń ba ayé aláyé jẹ́, kí ọmọ mẹ́wàá kógún ọmọ dìde lára yín tí yóò ṣe ọjọ́ ọ̀la fún yín. Tó bá ti ń kú ọ̀la táwọn ọmọ yẹn máa bọ́ sí ojú ọ̀nà gbangba báyìí, ojú ọ̀nà gbangba tán fi máa ṣàánú yín lọ́jọ́ ọ̀la, Elédùmarè ó mọ̀ bá wa ka yín léyìn ọ̀kan gbogbo ẹ̀yin pásítọ̀ oníṣẹ́ ibi ní Nàìjíríà. Kí ni mo sọ? Elédùmarè ó mọ̀ bá wa ka yín léyìn ọ̀kan, because enough is enough. Àṣẹwà. Ẹ̀yin kọ̀ọ̀kan wà tó jẹ́ pé torí ẹ̀rọ ayádasasin, ẹ̀yin pastors kọ̀ọ̀kan wà torí ọ̀rọ̀ àwọn ayádasasin àwọn pastors tẹ́ wọ́n wà lókè ló ń bà yín lẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀. Mo understand. Irú àwa tá a ṣetán láti kú fún anything fún òótọ́ yìí lẹ́jẹ̀ á máa sọ lọ. Number one, then number two, ìdí tí ẹ̀yin kò ṣe sọ̀rọ̀ ni wípé torí àwọn olórí burúkú tó wà ní comment section yìí pé wọ́n á sọ wípé torí pé ẹ̀yin ògùn òkè lẹ ṣe ń sọ̀rọ̀ ẹni tó wà lókè. Ṣé òkè làwọn pastors yìí wà? Ṣé òkè náà wà? Tí power tap bá ti wọ 50,000 màá play voice note yẹn màá máa lọ torí mo fẹ́ lọ ṣe groceries, mo fẹ́ lọ jẹun tó wù mí, mo tún bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. Ẹ jẹ́ káwọn pastors yín náà lọ wáṣẹ́ ṣe. Wọ́n ti ní opportunity láti lè wọ abroad. Ẹ̀yin olóṣó olórí burúkú tẹ̀ ń dáwó yẹn ní Nàìjíríà, ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe olóṣó fún oríṣiríṣi pásítọ̀, ṣé mọ̀ pé ayé yín ti bàjẹ́. How many of you lẹ rántí pé mo sọ nǹkan kan nípa lady kan? Pásítọ̀ kan ó lọ sí chọ́ọ̀chì tí lady ti ń jọ́sìn. Bí wọ́n ṣe ní pásítọ̀ yẹn ṣe máa ń ṣe, wọ́n bá ti invite pé kó wá mínísítà bí kan, wọ́n gbọ́dọ̀ fọ ọmọ jíǹkẹ̀ kóun náà wá ọmọ tó máa bá sùn. Ló bá dẹ̀ rí girl yìí ní chọ́ọ̀chì ọ̀rẹ́ ẹ̀ tó invite ẹ̀ fún crusade àti revival orí burúkú tẹ̀ máa ń ṣe káàkiri. Ọ̀rọ̀ wọn dẹ̀ wọ̀ torí kì í ṣọmọ kékeré ni girl yẹn náà, wọ́n dẹ̀ bára wọn sùn, wọ́n ń fọ́ra wọn lẹ́nu. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo ní TikTok page lady yẹn lọ́wọ́. Fídíò àwọn ọmọ yẹn ó sì wà lórí fóònù láti last year. Àwọn ìbejì ọmọ tó fine ní tán jọ pásítọ̀ ìdí ìmúmú, mo mọ school tán lọ lẹ́kọ̀ọ́. Ẹni tó gbé ọ̀rọ̀ yìí wá fún mi jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ girl yìí. Mr. Rotimi tẹ́lẹ̀ mo máa ń bú yín o, ṣùgbọ́n gbà tèmi náà rí n tó ń ṣẹlẹ̀ nínú Arolúwa ó tiẹ̀ ti sú wa báyìí. Ǹjọ́ Ọlọ́run wà, mo sọ fún lẹ́jẹ̀ mo lọ́lọ́run wà sẹ́ẹ̀. Àwọn wèrè yìí ló jẹ́ ká máa rò pé kò sọ lọ́hùn. Now pásítọ̀ tán invite yìí, òun àti lady bẹ̀rẹ̀ sí ní kẹra wọn ná gidi. Kíkẹra wọn náà wá doyún. Gẹ́ẹ̀yẹn dẹ̀ lọ ṣe scan, ìbejì làǹtìlanti ni o. Wọ́n ní Táyé Lolú ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n, èjìrẹ́ oyin làkí ẹgbẹ́ ògbórí igi rétérété. Ọ̀kan òun bá bí o èjì wọlé tọ̀ mí wá ẹ kẹ́dùnjọ́bí bá bẹ́ẹ̀ dúnjọ́bí ẹ ti mọ̀ pé ẹ̀yìn mo sọ tó mo mọ̀ pé gbogbo ẹ̀ pásọ̀sì yìí máa ń jókòó. Ẹ ní nísinmi. Ẹ tún pawọ́pọ̀ kẹ́ tún wá yìnbọn tẹ̀ yín lójú òun. Ẹ pawọ́pọ̀ ẹ tún mú ọ̀bẹ mọ́kànjẹ̀ ẹ wá lò ó. Tó bá wọlé kò sọ lọ́ọ̀ mọ́. Kò sí Ọlọ́run òótọ́ mọ́. Now lady wa lọ sọ fún invited guest wípé Pastor lágbájá, bàbá mi nínú Olúwa, ẹ jọ̀ọ́ mo ti lóyún o. Olóyún kèmí kọ́ ni mo lóyún o, ṣé mi nìkan ni mò ń bá ẹ̀sùn ní o lẹ́nu pásítọ̀ sí lady. Lady wa wò pé ọ̀rọ̀ kúkú ti di ṣu atayanyan tẹ́lẹ̀, òun ò dẹ̀ lólùrànlọ́wọ́ mi, ló bá lọ sọ fún pásítọ̀ chọ́ọ̀chì títí ẹ̀ pé ọ̀rẹ́ yín tẹ invite tán wá ṣe crusade, èmi àti wọn à ń bẹ́ náà à ń socket gidi. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wá doyún báyìí. Nínú ara Olúwa yìí náà ni o.
so tẹ bá láwọn girls yẹn tí wọ́n wà ní comment section tẹ́ rí wọn tó ń ṣe rádaràda olórí ibú ni wọ́n lẹ́bí wọn lára wọ́n ń supply ara wọn káàkiri ni. So at the end of the day pastor lady wa pe invited guest pé àlàyé nǹkan báyìí tẹ iṣu tẹ òkúta ẹ̀sìn ẹsẹ̀ ti yọ síta ó dáa jọ nítorí ọlọ́run báyìí ó dáa mo ti gbọ́ ìyẹn dẹ̀ wá accept responsibilities. Ṣé ẹ mọ tó burú jù ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí lady bímọ tán ara tútù ti gbẹ and everything ǹjẹ́ jẹ́ mọ̀ pé pastor ti tiẹ̀ náà ó tún wá bẹ̀rẹ̀ sí ní kẹ̀ náà nínú ara olúwa náà ni o èèyàn kú ikú oró lórí igi àgbélébù ẹ wo tẹ́ ẹ fi ara ẹ̀ ṣe torí tẹ́ ẹ fi ara Jésù yìí ṣeṣẹ́ ẹ ní jẹun ọmọ láyé ẹ ní ìsinmi èyí tó dájú ní ìgbésí ayé yín ẹ ti lò ní years ẹ mọ wọnú ìgbèkùn kan sínú mi ni lẹ́yìn wèrè tẹ́ ti pera yín ní pásítọ̀ tẹ́ ẹ fi orúkọ Jésù ṣe rádáadáa bàbá mi Eze wòlíì Timothy mo gbọ́ voice note yín gbà tí mo wà níbi iṣẹ́ mo promise pé máa pè yín ẹ ṣe ẹ kú iṣẹ́ takuntakun sà mo gbọ́ voice note yín Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Now how can the body of Christ be this filthy and dirty that you ọmọ wa bẹ ẹgbẹ́ pásítọ̀ ẹgbẹ́ ẹ ó kẹun náà ó dẹ̀ wá bímọ tán ìwọ náà tún bẹ̀rẹ̀ sí ní kẹ́ná pásítọ̀ méjèèjì ìjọba máa gbé wọn síta ẹ̀rù Ọlọ́run ó bá yín torí máa fàjà fún wọn wọ́n á rò pé bóyá mi ìmọ̀ àwọn fídíò àwọn ọmọ yẹn wà lọ́wọ́ mi péjì jẹ́ yẹn mo ní lọ́wọ́. Now ẹ jẹ́ ká bọ́ sí orí ètò ẹ má bá wa power tap ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ń tàn ṣe jẹ́ ká play voice note yẹn jọ nítorí Ọlọ́run ká lè máa lọlé. Bàbá mi. Nígbà tí Ọlọ́run sọ fún mi pé Ọlọ́run kọ́kọ́ sọ fún mi pé àwọn people wọ̀nyí pé they are the sponsor of bandits in Nigeria. Ó ní gbogbo wọn lọ ní oko màálù. Wọ́n ní oko màálù tí wọ́n ń support gbogbo wọn pátápátá kò sẹ́ni tó lè sọ pé òun ò lóko màálù. Mo kọ́kọ́ sọ yẹn fún wọn. Olúwa wá nígbà tó di December first Sunday in December. Olúwa ní kí n bi àwọn Adébóyè léèrè pé tó bá yẹ pé bandit ti gbé ọmọ wọn. Tó bá yẹ pé àwọn bandit ti gbé ọmọ wọn wọ́n á rí nǹkan sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n gbogbo wa tí mo ti ń wo fídíò ẹni tó bá sọ pé ẹ̀ ń ṣépè òun ló dẹ̀ mọ̀ ẹni tí ò bá hùwà èpè ò lè mú níjà. Bíbélì sọ pé àwa yóò mọ òtítọ́ sì sọ wá di òmìnira. Bẹ́ẹ̀ ni so anything tó bá hùn Bíbélì ni ẹ máa ja ìjà rere ti ìgbàgbọ́ nínú ìjà agbépè yìí sí. Ẹ jẹ́ ká bá wọn sọ gbogbo jẹ́ẹ̀tì gbogbo tó ń kó jọ. Ẹ wo ìgbà COVID-19 àwọn kan wà nílé wọn dẹ̀ ń sẹ́ǹdì owó pé wọ́n ní ẹ máa sẹ́ǹdì owó sí kí náà ti ń porúkọ ẹ̀ ẹ máa sẹ́ǹdì ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń jẹun báwọn tó wà nílé ń jẹun bí wọ́n jẹun. Kò kàn wọ́n. Fún wọn mi ò bẹ̀rù ikú o tó bá di January 1st máa pé 70 mi ò bẹ̀rù ikú. Mi ní wá yín tí bàbá mi. ẹni tó bá wá fún mi Ọlọ́run máa bá wí àmì ìṣẹ̀lẹ̀ bàbá tó bí mi kérúbù ni ìṣẹ̀lẹ̀ ni mo wà mi ìdẹ̀ nígbà nọ́nsẹ̀nsì. Bẹ́ẹ̀ni. Fídíò kan wà tó trend ńgbà tí James Brown wá síbí mi mọ James Brown rí bọ́ bẹ̀rẹ̀ sí sórí sí sọ bẹ̀rẹ̀ sí ń gbéra wọn ṣépè wòlíì bá lè ní àwọn. I apologize to them. Ṣùgbọ́n iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn continue nothing will happen to you. Orílẹ̀-èdè Ọlọ́run ni. Bẹ́ẹ̀ni. Ìkọ́ ntẹ́mi ń bi wọ́n léèrè wípé Ọlọ́run pé Mósè Orímọládé ọmọ ìlú Kàrẹ́ ni. Kò síradà àlọ́ Mósè Orímọládé. Ọlọ́run pé Adélébánlá Joseph kò síradà àdọ́rọ̀ wọn ṣiṣẹ́ tó lọ́wọ́rọ́ wọn. Ọlọ́run pé Ọ̀ṣọ́fà ǹjẹ́ ìwà ìbàjẹ́ wọn rí lọ́dọ̀ ikọ̀ àti ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ẹ̀yin tẹ́ ẹ pera ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ ń kọ́ skul jọ kò sí ẹni tí
tálíkà ò lè benefit ní skul tẹ́ ẹ kọ́. láíláí. gbogbo àgbáyé ni kọ́ máa gbọ́ mi ẹsẹ̀ mo fi rìn mi ìran anybody ìjọba ọ̀run ni kókó fún mi. now gbogbo wọn ń kọ́ ilẹ̀ tó yẹ ibi tó yẹ kó fi kọ́ company. bẹ́ẹ̀ ni wọ́n fi ń ṣe church. wọ́n tún gbalẹ̀ onílẹ̀ gan kéésìsì olè wà lọ́wọ́ mi lọ́kọ̀ o. wọ́n tún gbalẹ̀ onílẹ̀ gbogbo nǹkan tí ọmọ ìjọba tún ní wọ́n á tún gbẹ́sẹ̀ lé olúwa sọ pé gbé mọ́tò ọwọ́ ẹ fún mi. olúwa wo ló rán wọn níṣẹ́? ọlọ́run ò rán wọn o wọ́n ń dàbọ̀ iṣẹ́ ara wọn jẹ́ ni. bẹ́ẹ̀ni. ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ lọ́sùn tí yẹn lóun lọ gbé ṣùmí èmi mi kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹgbẹ́ àwọn èèyàn tó dìde ṣebí iṣẹ́ tó ń ṣe náà ni wọ́n jọ mọ̀ sí i ni ẹ má jẹ́ àtọ́ra wa jẹ òkìkí tọ́lọ́run ò fún yín tẹ̀ ń wá kiri àǹfààní kí ló jẹ́ fún èèyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. nínú ìrìn àjò yìí iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn àwíkoko lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ ó ṣe. bẹ́ẹ̀ni. yes ẹ máa báṣẹ́ yín lọ òtítọ́ ló máa lékè tẹ́ ẹ rí irọ́ yorùbá bọ̀ wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún irọ́ máa mú eré ó lè rìn for 100 miles ṣùgbọ́n ní ọjọ́ kan ṣoṣo òtítọ́ á bá irọ́ yẹn á lékè rẹ̀. bẹ́ẹ̀ni. òun ni sàrà tó bá wọ̀ kí wọ́n dá ẹjẹ́ gbogbo tó ń kó ọ̀rọ̀ jọ ọlọ́run this work they are doing is work of God ohun tó yẹ nìyẹn ohun tó yẹ ká jà ká ṣe kí ni ká bára wa sòótọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ìgbà wo lọmọ nàìjíríà máa gbọ́ ìgbà wo ni ọmọ nàìjíríà òyìnbó dé wọ́n tọ̀ wá jẹ wọ́n gba ń tá a ní ẹ̀yin náà tún wá kó àwọn èèyàn sóko ẹrú mugu wa mugu tu mugu fọ. wọ́n tiẹ̀ ti ń jẹ́ káwọn èèyàn gan máa rò pé kò sọ lọ́hùn mọ́ báyìí. ẹ̀yin náà tún wá kó àwọn èèyàn. that is it wọ́n kó àwọn èèyàn lẹ́rú àwọn èèyàn ti believe pé bóyá kò sọ Ọlọ́run wòlíì Adébìká lòun fẹ́ gba ògo ọmọ ìyá fún àbúrò ẹjọ́ ṣó tó bójú mu nìyẹn irú Ọlọ́run wo ló rán wọn níṣẹ́ irú Ọlọ́run wo ló rán wọn níṣẹ́ ṣé bọ́lọ́run náà là ń pè ní gbogbo ìgbà kó dá wa lóhùn Ọlọ́run dẹ̀ wá bí ìtà àtijọ́ ìṣe Kristi wo ni wọ́n ń kọ́ wọn ò kọ́ ṣe Kristi kò sí ṣe Kristi lára wọn o ìwàásù tí mo ṣe ń jọ Sunday I'm talking about love who is that love Jésù ni gbogbo ìrìn àjò Kristi lọ́jọ́ ayé ẹ̀ pátápátá ìfẹ́ ló fi lélẹ̀ ó sọ fún wọn mo ṣe èyí fún ìrántí ẹ máa ṣe fún ara yín èyí ni ẹran ara mi ẹ gbà kẹ́ ẹ jẹ ó bu búrẹ́dì ó súre sí ó ní èyí ni ẹran ara mi ẹ gbà kẹ́ ẹ jẹ èyí ni ẹ̀jẹ̀ ara mi àti omi ara mi ẹ gbà kẹ́ ẹ mú ẹ máa ṣe èyí ní ìrántí mi ṣé báwọn àwọn kèfèrí ló sọ kìrìsìtẹ́nì kí ni wọ́n rí nípa kìrìsìtẹ́nì wọ́n fi sọ pé they are Christ-like ìfẹ́ ni. And I normally tell people that Christian is not a religion. It's a way of light, a way of salvation and love. Ní tó jẹ́ kókó ní ìfẹ́ yẹn sọ practice ẹ̀. Jésù tó jókòó pẹ̀lú ọmọ ẹ̀yìn 12 tí ìkọ́nú wọn betray. At the end of the day, iṣẹ́ tọ́lọ́run rán without Jesus, without Judas, iṣẹ́ Jésù ò pé ó ṣiṣẹ́ yẹn. Ẹni mélòó nínú wọn ló lè fi ara. God send me message to Adébóyè ní ìjíṣẹ́ ẹ̀ fún nígbà tí kọ́ lọ́lọ́ rán mi sí Adébóyè pé kó gbé èèyàn 21 dìde lẹ́yìn ilé ẹ̀. Ohun tí mo rí ni pé Adébóyè yọ sí mi lójú oorun nínú ìran tí n bá purọ́ kí má jèrè pé ó dẹ̀ gbowó fún mi ó fẹ́ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ mi. Ọ̀sẹ̀ kẹgbà tó dẹ̀ ni àwọn fẹ́ invite mi sí kí náà ti ń porúkọ yìí níbo ni àjọ ṣe kí ni mo sọ fọlọ má tú àṣírí wọn fún mi jẹ́ kí kálukú wà ń wú ní àjò ẹ̀ jẹ́ kémi náà dúró lórí ọwọ́ mi àti sẹ̀lẹ̀ àti kérúbù mi ò bá wọn ṣe kán ni mo dúró ìṣẹ́tọ́ lọ́wọ́ rán mi ẹni bọ́ bá ti wá Jésù bá mi súre fún un ṣe lógo dá a láre jẹ́ kó rí ìjọba ọ̀run kókó ni. mo tún sọ ní again iṣẹ́ tá ẹ̀ ń ṣe ọ̀run máa tì yín lẹ́yìn. When they are preaching, they are not preaching for salvation or kingdom of God. They are working for their own pocket and their stomach.
inú wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún, inú wọn ni wọ́n ń ṣiṣẹ́ fún. Mo dẹ̀ ń sọ àti sẹ̀lẹ̀ àti kérúbà àti gbogbo ẹni tó bá ti wá fún mi, àjọ máa lura wa ní, àjọ máa lura wa ní o. Ọlọ́run Ẹlẹ́dàá, àdúgbò tí mo wà mo gbé mọ́tò, ó gbé mọ́tò fún mi, ẹnìkan gbé mọ́tò fún mi, ń gbà ẹ̀ fúnra ẹ̀ ló volunteer mọ́tò fún mi, mọ́tò 1.6 villager. Nígbà tó ń yọ mí lẹ́nu tí mo ná 300,000 sílẹ̀ every 3 months, I sold the car 200,000 mi ọ̀kadà mò ń gùn báyìí. ẹ ṣe mọ̀ pé inú ilé yín tutù ni. Understand? Olúwa ló lo gbogbo. tí pásítọ̀ bá ń lọ fún sọjí kankan orí ọ̀rẹ́ òun ló ti máa dìde kì í dẹ́ ìwẹ̀ tó bá ti wá dé wọ́n bá ti dẹ́lẹ̀ ọ̀rẹ́ òun yẹn ló máa wá sọ fún pásítọ̀ pé pásítọ̀ lágbájá ẹ̀ mọ̀ tí ìlà kìíní tó yẹ kẹ́ ẹ láì ẹ̀ mọ̀ tí ìlà oṣù ìjọba mi gbé. Mo ti jẹ́rìí kálẹ́tì ní mẹ́mórì káàdì ni ó yẹ kétì mi ó yẹ kí n ti refurbish ẹ̀ kí n tún flash ẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tí ò ṣe tí ní memory card tí ò ṣojú ní memory card àtẹnu ká mọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun lọ́ba tó tó. Now mo wá send message sí ìyá mi pé based on àwọn ọ̀rọ̀ tán máa ń sọ wípé wọ́n ń ṣe cyberbullying and everything, of course definitely tí n bá play ru voice note even without reaching her mo ti mọ̀ pé kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ lójú mi n tí ó ṣẹlẹ̀ sí ìyá mi náà sọ number 1. Number 2 ni wípé àwọn pastors tí wọ́n bá sọ àwọn stories títí wọn you people believe it. For example Dr. Olukoya sọ pé àwọn kan travel ó lè dá wọn lọ́nà wọ́n wá pín àwọn èèyàn sí àwọn olè yẹn wá sọ pé ẹ̀yin tẹ́ bá ń san tight ẹ bọ́ sí bíbáyìí ẹ̀yin tẹ́ ẹ̀ san tight ẹ bọ́ sí bíbáyìí bla 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 bla. Èmi dẹ̀ béèrè lọ́wọ́ Olúkà pé ẹ jọ̀ọ́ ṣé lè fún wa ní source story yín. The same Olúkà náà sọ story bí wọ́n ṣe praise Mana Water lórí phone Mana Water yẹn gbogbo yín lẹ gbọ́ náà ní the same MFN náà láti gbọ́ woman tí ó jẹ́ wípé orí ẹ̀ tọ́nù sẹ́yìn ẹni tó ní kó ṣàtẹ̀símọ́nì ò sọ mini 360 pé tí wọ́n bá sọ pé 360 degree ó tàn báyìí ó dẹ̀ tún padà síwájú 180 degree ló yí sẹ́gbẹ̀ẹ́ tí ó lè yí mọ́ or 270 degrees nígbà tá a bá ní kẹ́ ẹ lọ léèwé ẹ̀ ní lọ òun náà ti ń fi yín ṣe arrange miracle yẹn sìn. Àwọn ọmọ wa bọ́ sásìta lóru Jésù wá yọ sóhun Jésù wá ní pé kó ń gbé Mana Water. Mo dẹ̀ ti sọ wípé ẹ dúró ná Mana Water tí Daddy Olukoya ń praise a nídìí ẹ̀ ní UCH ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀ ní rárá pé kí n gbẹ́nu sọ̀hún. Those are the major questions I have been asking. Then the testimonies Baba Deboye lóríṣiríṣi and everything. So if they feel they can tell us things that they saw or happened, I feel that as human beings apárọ̀kún ò ga jù kan lọ àfi tó bá gorí èdè. Mo dẹ̀ bá mọ́mì mi sọ̀rọ̀ mo ní ẹ jọ̀ọ́ ṣé mo lè play voice note yín. Of course pé mo lè play ẹ̀ kò sí wàhálà ṣe nǹkan tó experience kékeré táwọn ní nígbà táwọn lọ ṣe discipleship ní ọ̀dọ̀ Pàtónì kìnìkan wípé but ó máa ń yà wọ́n lẹ́nu wípé torí bóyá Muslim tiẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ wọ́n di Christian but I have had such stories a number of times pé Christian Muslim máa wá á dẹ̀ di Christian but ìwà ọwọ́ pastor tó máa jẹ́ kẹ́ni yẹn sá padà lọ di Muslim ọ̀kẹ́ni yẹn tiẹ̀ má wàá ṣe kankan mọ́ and Rotimi must stand up and prevent people from jumping to conclusion torí ìwà tó wà lọ́wọ́ àwọn people yìí wípé kò sí Ọlọ́run torí wípé Ọlọ́run wà ṣùgbọ́n àmọ́ Ọlọ́run èèyàn là ń sìn irú ẹ̀ làwọn wèrè tí wọ́n lè rí ní comment section. Ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò. Thank you so much and as I'm playing this voice note alleged incident tó ṣẹlẹ̀ láàrin ìyá mi pẹ̀lú alleged incident tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tán alleged kó ṣẹlẹ̀ sáwọn nígbà táwọn fẹ́ lọ lẹ́ni discipleship ní ṣọ́ọ̀ṣì dáàdi wa. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. I can't live to talk to you but I want to tell him to talk to you or I can't listen to him when you are not there. So máa gbé fídíò kan sókè fún títí
Pastor Òjó David Olúwaṣẹ̀san. Gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi ń gbà yẹn tẹ́ ẹ ní gbogbo evidence yín lọ́wọ́, mi ì lè rí chat yẹn, mo ti wà ń sàlẹ̀ gan, mi ì lè scroll débẹ̀. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí fídíò yẹn ẹ jẹ́ kí n tún mọ̀ kẹ́ ẹ sọ fún mi, so that at the end of the day mo máa lè kàn sí ọ̀gá ọlọ́pàá tó ṣiṣẹ́ ribiribi yẹn, ṣóye yín, mo máa lè kàn sí wọn so that máa fún wọn ní gbogbo details yẹn, so that wọ́n á ṣe gbogbo iṣẹ́ yẹn papọ̀ láti lè jẹ́ kí ìtàn bá rí gbà lọ́wọ́ David Òjó Olúwaṣẹ̀san, ìtàn bá máa fún lélẹ̀, ìtàn bá máa fún wọn ṣàpín bó ṣe yẹ kí wọ́n pín, at least kọ́ láti ẹ̀ káwọn tí wọ́n tiẹ̀ ń wọ́ọ̀yá mi káàkiri kan lè mọ̀ pé ìyá yẹn ò gba owó wọn, David Òjó Olúwaṣẹ̀san ló gba owó lọ́wọ́ wọn. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní play voice note ń sìn. Ibo ni wọ́n voice note yìí wà báyìí? Ẹ jẹ́ máa bá mi love, ẹ máa bá mi the type allegedly, ẹ bá mi kọ sí comment section allegedly. Thousands of people, of sick people need miracle water. Bẹ́ẹ̀ ni mọ́mì mi Ọmọ́wùnmí Tàlàbí, I need the manna water, I need the òróró bàbá débà, I need the gbọ́wọ́lé wọn lọ́spítù. All right. Iṣẹ́ olóòsàn olúwa wà pẹ̀lú olóòrùn padà lẹ́yìn yín ẹ̀yìn gbogbo ayé òde ní borí yín káàárọ̀ sà ẹ kú iṣẹ́ olóòsàn olúwa wà pẹ̀lú yín olóòrùn padà lẹ́yìn yín Ọlọ́run á túbọ̀ máa tì yín lẹ́yìn gbogbo ayé òde ní borí yín. Inú mi dùn pẹ̀lú nǹkan tí ẹ ń ṣe lórí social media yẹn, because èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fẹ́ràn òtítọ́, èmi ò dẹ̀ ń gbé níbi rúdurùdu, mi ò ń gbé ibi tí ọ̀tẹ̀ tàbí tí kò bá sí òótọ́ bá wà. Òun ló jẹ́ kí n kọ wọ̀nba ọ̀rọ̀ kékeré tí mo sẹ́ndì sókè láti fi mọrírì ohun tẹ́ ń ṣe láàárín àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nínú ìgbèkùn. Mo fẹ́ sọ sítórì kékeré kan, kì í ṣe sítórì, ṣùgbọ́n àwọn kankan tèmi náà ṣàkíyèsí nígbà tí mo lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ wọ̀nyẹn. Ní ọdún 2022, èmi náà jẹ́ kan nínú àwọn tó lọ sí under àwọn Táíwò Òjó lọ ṣiṣẹ́ ránṣẹ́. Ọmọ Kérúbù ní mí láti ilẹ̀, ṣùgbọ́n problem kan sí kejì ló gbé mi lọ síbẹ̀. Ẹnìkan ló direct mi láti Amẹ́ríkà lẹ́nìyẹn wà, èmi náà wà lọ. Mo wá join àwọn tó ṣe ẹ̀kọ́ Bíbélì ń bẹ̀, mo jẹ́ kan nínú àwọn disciple wọn. Low battery. Débi wípé mo tún jẹ oyè láàrin àwọn disciple yẹn, mo jẹ́ treasurer. Ṣùgbọ́n nígbà tí mo study environment yẹn, mo rí wípé ẹ mọ̀ bá mi tẹ allegedly. Now mo gbàgbé láti sọ nǹkan kan. One of the reasons tí mo tún ṣe fẹ́ play voice note yìí, it goes two ways. Because tí bá ti ní mo fẹ́ play voice note, nǹkan tó máa ń wà lọ́kàn ẹ̀yìn èèyàn ni pé ó fẹ́ jáyàn wálẹ̀, ó fẹ́ ṣe kìnnìkan. This is a very special message to Prophet Taiwo Òjó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbọ́ nínú voice note yìí. Thank you so much on YouTube for typing allegedly. On Facebook, thank you so much. I really appreciate. Flora Ayaba, thank you so much, ma. Ọmọwùnmí Tàlàbí, ẹ ṣé gan ma. Adétúnjí Adébísí, thank you so much. I really appreciate. Now, special message fún Prophet Taiwo Òjó. Iṣẹ́ tẹ́ ẹ gbé dání ní tẹ́ ń ṣe yìí, ẹ tún mẹ́ni tẹ́ máa gbára lé o, kán má lọ fi ọ̀rọ̀ ẹnu kó bá yín, kán má lọ fi ọ̀rọ̀ ẹnu da epo sí aṣọ àlá yín.
It's one of the reasons why I said I will play this voice note. Kì í ṣe pé bóyá torí experience táwọn ní tán share pẹ̀lú mi, but nǹkan kan wà bẹ́ẹ̀ tí mo mú gẹ́gẹ́ bí ẹni tí ò wá ṣubú ẹnì kankan. Ẹ jẹ́ mọ́ play ẹ̀ lọ. Ibi yóò kì í ṣe ibi tí mo lè dúró sí ló jẹ́ kí n yẹra. Kí ni àwọn nǹkan tí mo ṣàkíyèsí bẹ́ẹ̀ ni wípé àkọ́kọ́ náà àwa tá a join discipleship bẹ́ẹ̀ lọ́dún náà a fẹ́ tó 150. Àwọn kan ṣe full time, àwọn kan ṣe part time. Wọ́n dẹ̀ fún wa ní bungalow kan láti máa gbé. That is pé àwọn ọkùnrin lo 2 bedroom flat, àwọn obìnrin lo 2 bedroom flat lápẹ́yìn, àwọn ọkùnrin wà níwájú. Taiwo Òjó ka òfin oríṣiríṣi sílẹ̀ fún wa. Ẹ gbọ́dọ̀ ṣàgbèrè, ẹ gbọ́dọ̀ parọ́, ẹ gbọ́dọ̀ kóyàn jọ nínú ọgbà pé ẹ ń dá ṣe ẹ ń túyàn lẹ̀. Òfin yẹn pọ̀. Ṣùgbọ́n nígbà tó yá, ó yan àwọn olóyè láàrin wa. Ó yan pírẹsidẹ́ǹtì, ó yan assistant, ó yan treasurer, ó ṣàyẹ̀wò lóríṣiríṣi. Ẹ gbọ́dọ̀ fẹ́ra yín nínú ọgbà. Àṣà ń bá ìrìn àjò yẹn lọ. Ìgbà tó wá yá lára wa, wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn. Wọ́n bára wọn sùn. Taiwo Òjó dẹ̀ gbọ́n pàkínní, kò sí nǹkan kan tó ṣe sí i. Ohun tó kọ̀ ṣe tí mo notice láàrin ẹ̀ ni wípé ó máa ń fún wa ní 100,000 lóṣooṣù jẹ́ ká fi oúnjẹ sílé. Àṣìránṣẹ́ Ọlọ́run gidi. Oúnjẹ yẹn la máa jẹ. Tó bá dẹ̀ ti tán, a tún máa lọ gbà mí every 2 weeks. Mo wá rí wípé láàrin kan tó rí wípé àwọn èèyàn fẹ́ra wọn nínú wa ń bẹ̀. Ó wá stop owó yẹn láti má máa fún wa. Mo dẹ̀ believe pé owó tó ń fún wa yẹ nígbà tí a join wọn tá fẹ́ lọ fún program yìí. Àìmọye owó ló máa wọlé nítorí wa pé òun fẹ́ bẹ̀rẹ̀ discipleship pẹ̀lú wa lórí afẹ́fẹ́. But ju gbogbo ẹ̀ lọ. Ju gbogbo ẹ̀ lọ, Taiwo Òjó àtúgbọ́ pé wọ́n ń ṣàṣemáṣe nínú ọgbà, ó stop owó yẹn. Ìgbà tó stop owó yẹn, mo rí wípé nǹkan ò lọ dáadáa fún wọn. Mo wá jókòó, mo wá pe ọpọlọ mi kalẹ̀ wípé oúnjẹ tí bàbá yẹn fún wa jẹ ṣé kì í ṣe kó fi ń gbà ògo wa báyìí. Àwọn kan ní wa wá vow, èmi náà vow wípé tó bá ti fún wa lówó èmi ò ní jẹ oúnjẹ yẹn. Àwọn kan ti dídì nínú àwọn máa lọlé, àwọn máa lọ gbé nǹkan tí àwọn máa fi dáná oúnjẹ, máa mówó dání, máa tún jẹ fúnra wọn lóhùn rẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo tún wá ṣàkíyèsí ni wípé Taiwo Òjó máa sọ fún wa wípé even tó bá ń sọ̀rọ̀ wọn ní kọ̀rọ̀ anywhere kóun báyìí ti fẹ̀yìn lélẹ̀ ni òun máa mọ̀, òun máa rí tó ní kálukú bá sọ máa gbọ́. Ó wá rọ̀rọ̀ yẹn títí. Mo ní ṣọ́kùnrin yìí fi kámẹ́rà sínú yàrá tá à ń wà ní hostel tá a wà ní, àbí kámẹ́rà wà nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ ni. Báwo ló ṣe ń mọ̀? Ọ̀rọ̀ yẹn ni mo máa ń ṣàṣàrò lórí. Tó yẹ pé tá a bá fẹ́ sọ̀rọ̀ gan ẹ̀rù máa ń bà mí àti sọ̀rọ̀ láàrin àwọn ẹgbẹ́ mi. Mo ṣàṣàrò títí débi pé nínú ọgbà yẹn àwọn mínísítà ẹ̀sẹ̀ wọ́n gbógun ti àwa tá a ṣẹ̀jẹ̀ disciple láàrin wọn. Torí pé ó rí i pé Taiwo Òjó ó pay attention sí wa púpọ̀. Ó rí àmọ́ Taiwo Òjó máa ń sọ fún wa wípé àwọn ministers wọn ò wúlò, òun máa lé wọn dànù. Títorí ìyẹn àwọn yẹn máa sọ fáwa wípé èyí táwọn máa sọ látàánú wa ló ń lọ yẹn, èyí táwọn máa nà lóńdè, èyí táwọn máa rán èdè sí tó máa lásídẹ̀ǹtì tó máa kú. Wọ́n máa sọ fún wọn pé ṣáwọn ọmọbi tí àwọn àti Taiwo Òjó rìn dé ni. Ibẹ̀ lára ti ń fún mi.
ìgbà tí mo wá lọ fọ́lùdé tá a ṣe 4 semester tí mo wálé mo wá sùn but kí n tó wálé tá a bá wà ní church iwájú ni máa ń sábà dúró sí Táíwò Òjó ó máa tẹjú mọ́ mi máa ń wọ́n dà pé kí ló dé tí màá fi ń wò mí àárín yẹn ò yé mi then táwọn èèyàn bá wọnú mi sí inú church ẹ̀ ó máa ní kán pa wọ́n lẹ́nu mo máa tù wọ́n lára ni èèyàn kan ṣoṣo ló máa ń jẹ́ kó jíṣẹ́ ní tó jẹ́ àwọn lára àwọn tó lára mẹ́mbà ẹ̀ iṣẹ́ ìkéde nìyẹn máa ń jẹ́ wọ́n tún wòye gbé pé nígbà tó jẹ́ pé èèyàn kan ló ń jíṣẹ́ that is pé àwọn àṣírí kan wà tó mọ̀ pé tẹ́lẹ̀ ẹlẹ́mìí òtítọ́ bá jíṣẹ́ níbẹ̀ ó máa tú àṣírí yẹn ni kò sí jẹ́ kí wọ́n tẹ́lẹ̀mí jíṣẹ́ níbẹ̀ torí oríṣiríṣi church ló wà níbẹ̀ sẹ̀lẹ̀ wà níbẹ̀ kérúbù wà níbẹ̀ CAC wà níbẹ̀ bá tó gbó oríṣiríṣi church ló wà nínú congregation yìí ibi tára ti ń fún mi nìyẹn ìgbà tí mo wá bọlúdé mo wá wálé ó wá dijọ́ kan mo wá sùn ó bá wá bá mi lójú ọ̀rọ̀ ó ní òun fẹ́ fẹ́ mi mo wá ní excuse àmú ní mo kéré sí yìí ládùúrú gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ tó jẹ́ olówó jàǹkànjàǹkàn